Ìfàmọ́ geography. Bàbá mi ẹ kúrò lẹ́sà. Ọ̀gá mi mú kí yín. ẹ ní sùúrù o ṣé ìfàmọ́ geography ṣé wọn ló ń gbèyàn wọlé tàbí báwo tàbí No, mi bàbá ṣe wọlé o. Èmi mo gbé bàbá kékeré wọlé o. bàbá kékeré So rárá ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ ṣe family meeting náà kí ustaz fi kírun tán. Ẹ jẹ́ ń gbé queen. Ustaz kékeré eléyìí dà? o. ta ló já bàbá kékeré sílẹ̀ ta ló Ó já dà bàbá pàrọ̀ kékeré sílẹ̀. àtọ̀dàn ni. Mama Ustaz eléyìí o. Ustaz ò mọ kankan. Ẹ kàn máa gbé lẹ́nu jó ní jàre. Ṣé kéèyàn púpọ̀ máa wà lókè àbí báwo? yà kéèyàn pọ̀ mọ́ wà lókè tá bá ti bẹ̀rẹ̀ kínní torí wípé a ti jọ ṣàdéhùn àdéhùn lájọ ṣe ìyẹn tá bá Okay. fẹ́ bẹ̀rẹ̀ ń sìn èèyàn púpọ̀ ò ní wà lókè torí àti ẹ̀ní fẹ́ àní fẹ́ pé kó dàbí pò jòrò àfẹ́ èébú àfẹ́ ká ta síra wa. Okay, ṣe debate wà lénìí. bẹ́ẹ̀ ni dìbẹ́ẹ̀tì Pé mi Ìfàmọ́ mo busy. geography ló báwo ni máa ṣe lo Yorùbá yẹn òun ló ó challenge Ustaz Jamiu Adégúnwà pẹ̀lú fídíò kan tán ṣe. Ìfàmọ́ geography kò fẹ́ ṣàlàyé àwọn ìfẹ́ eléyìí ò mọ kankan jàre mama. ẹ má sọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tí yín ni ẹ̀yin lẹ mọ̀ mo sọ fún yín o by nation ẹ má jẹ́ kí n la rí yín mọ́ Káàbà. Láìka ara wa èmi àti Ustaz o. Kò mọ́tà ẹ wọ́lá tèmi ẹ wọ́lá àníkẹ́ wọ́lá tèmi sẹ́ ọlá tèmi ni kẹ́ wò mọ́ àwọn kọ̀ọ̀kan ẹ gẹ́ẹ̀tì ń sẹ́jọ́ ẹ torí Ọlọ́run please. Mo ti gbọ́ mama ẹ bọ́ sí big screen kálẹ̀ tap kìíní ẹ̀ dáadáa. Ṣé Ìdúmàrè? ọ̀tá ò ní ọ̀wà ilẹ̀ òní ọ̀wà. Assalamu alaikum mọ́ríyábá bíkùn Mọ́ríyábá bíkùn mọ́ríyábá. Mọ́ríyábá bíkùn mọ́ríyábá. Yá Ustazi yá Ustaza lẹ́nu àwọn ọmọ èṣù. mọ́ríyábá. Ẹ kí wọn ò mọ́ríyábá ẹ jókòó mọ́ríyábá. Ẹ jókòó mọ́ríyábá bíkùn mọ́ríyábá. Ẹ káàbọ̀ Ustaz. Dókítà mo kí gbogbo ilé. Ṣé gbogbo wa ṣá ti ready báyìí mo fẹ́ connect mo fẹ́ gbé sí orí YouTube náà báwo la fẹ́ ṣe yẹ now Ìfàmọ́ geography báwo ni ṣé everything ti ready lọ́dọ̀ ẹ̀. A ti wà ń bí báyìí ustaz salamu alaikum. Aleykum salam. Ẹ kúrò lẹ́sà. Àwa ni ìyá ṣe dáadáa ni family Mi nǹkan ìdẹ̀mọ̀ bóyá Jamaica lẹwà bóyá àárọ̀ kùtùkùtù bóyá ẹsẹ̀ jí ni báyẹn. Naija mo ṣe wá o. No, Germany ló wà. Irọ́ Naija mo wà mí sí Germany o. Mo wà Naija pọ̀ náà. Ẹ̀yin náà máa wá tẹ́yin náà bá ti dé kinní sí ẹ̀ tí ẹ̀ ní fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn fún mi kẹ́yin náà dé UK sí kẹ́bẹ̀rẹ̀ sí ní máa pariwo Dr. Sabi ẹ pé àwọn ọmọ ogun yín ọmọ ti wà ń bí o ẹ tó bá fẹ́ ṣe interview kó máa bọ̀ ẹ̀yin ọmọ èṣù. Èmi máa wá gba yín jókòó ni ewu làwọn máa pa lórí nẹ́ẹ̀sì yẹn. Ok a máa jọ lọ studio mi bí báyìí ní òkè. Dáadáa ìyẹn tẹ́bí ò lé tó yẹ máa pariwo. ṣé mọ̀ pé Àfọ̀njàmí Adégún àwọn àtàwọn tíìmù wọn lọ́kọ́ mi ní studio mi first time ìgbà tí máa bẹ̀rẹ̀ sí ní tó studio bóyá bíi 7 years ago táyé ṣe máa lo àwọn studio báyìí tí rántí Àfọ̀njàmí. Yes now dáadáa. now ṣé ká bẹ̀rẹ̀ báyìí. Óyá. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o how many minutes la máa fúnra wa a dẹ̀ fẹ́ kéèyàn kankan ẹni tán bá pè ní ẹ torí Ọlọ́run mo bẹ̀ yín ẹ mọ̀ pé mi ò tí ì gé bélúbélú mi ò lè sọ̀rọ̀ púpọ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká tiẹ̀ ẹ má jẹ́ àtàwọn síra wa Ìfàmọ́ geography mo tiẹ̀ mọ Ìfàmọ́ geography náà òun Àfọ̀njàmí lọ máa ń ṣẹ̀fẹ̀ láwọn ibì kan ẹ̀fẹ̀ kọ́lé léyìn Àfọ̀njàmí ẹ má fi èèyàn kan ṣẹ̀fẹ̀. Mo rò pé ẹ já kó sọ̀rọ̀ 5 minutes náà ká fi. mo yìí sọ fún yín ni mo sọ rule and regulation ni mo yìí sọ. Náà mo sọ èmi náà fẹ́ gbé rule and regulation kan lẹ̀ ni. Ẹni sùn ẹ jẹ́ kí mi sọ tèmi tán náà ẹ má ṣẹ̀fẹ̀ kò dẹ̀ sẹ́ni tó máa bú ra wa ẹ̀yin ẹ má bú àwa ọmọ èṣù náà ẹ má bú ọmọ Allah tó ti yé yín bá ṣe lè yanjú ọ̀rọ̀ tó wà ní. Ẹrú àlá. Kí lẹ wí? Ẹrú àlá. Kọ́mọ èṣù kó má bú ẹrú Allah kí ọmọ ẹrú Allah náà káwọn náà má bú ọmọ irúnmọlẹ̀
àwọn ọmọ irúnmọlẹ̀ náà dẹ̀rí káwa náà ká ṣe jẹ́jẹ́ please ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn òun ló máa fi òun ni òfin ní sòjòrò òun dẹ̀ ni òní jẹ́ wípé èèyàn kan sá lọ èèyàn kan ò sá lọ ẹni tó bá sá lọ lè sọ wípé torí pọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi ni ẹni tó bá dúró lè sọ pé mo win ní wọ́n ṣe ìgbà tí program máa lọ tí ustaz máa ní bátìrì mi kù 5% mo fẹ́ lọ síbì kan o. irọ́ ọ̀ǹtọ̀ ní bátìrì àwọn kù yàtọ̀ sí náà máa láwọn fẹ́ lọ kí wọ́n sọ dáadáa sọ wípé bátìrì àwọn kù. láìláì mi ò sọ bẹ́ẹ̀ rí. wọ́n pọ̀ máa náà tó wá fẹ́ lọ kí ìròyìn ọ̀hún sọ wípé. bẹ́ẹ̀ ni mama ẹ máa wo tí ń jà rè. inú ọ́fíìsì mi láti máa lò tí mo pọ̀jẹ̀ mọ́ náà. àyàfi tó ń bá bóyá ọjọ́ tẹ̀ ń sọ yẹn bóyá wọ́n wà nù mọ́tò mo mọ stars ju yín lọ stars tó bá ní ṣe ọmọ láwọn ò ṣe. òye mi o mo ti gbọ́ mama. ọ́fíìsì mo wà yìí. kí ló wá kàn án bọ̀ ọ́fíìsì tó ní bọ́gláàrì lọ ti ẹ̀ bọ́ sí. ẹ pa kámẹ́rà jàre ẹ pa kámẹ́rà yín jọ. ṣẹ́sìrì àti ìbẹ̀rẹ̀ o. by nation múlíkà ṣọ wà bẹ́ẹ̀ múlíkà queen ṣọ wà bẹ́ẹ̀. mo ní mo ń ṣerun mi. no mo fẹ́ fi ẹjọ́ by nation sùn yín ojú ní máa ṣe la orí by nation mọ́ mi mọ́ bí tí mo lè la orí by nation mọ́ bó ṣe wà yẹn mo fẹ́ fi ẹjọ́ by nation ọkọ sùn yín. ètò máa dàrú tẹ́ bá lọ rí wọn mọ́kàbá ẹ̀rọ máa wò wọ́n ràn o. mi ò ní wo by nation ràn lé ní omi ní wo by nation ràn because ó máa dá. ẹjọ ẹ bá wa dé. gbé prince adé wá sókè. ẹ jẹ́ kí prince adé wà lókè. mọ́mí ustaz ti ní ká lo 5 minutes ẹ yé ká bẹ̀rẹ̀ báyẹn kí bàbá lo 5 minutes ẹnu àgbà lóbi ti gbó. ok kí ni tọ́pìkì wa káwọn tó wà nísàlẹ̀ kan lè mọ̀ á kí gbogbo ẹ̀yin tẹ́ wà nísàlẹ̀ ẹ̀yin tẹ́ bá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa please ẹ bá wa repost. Now Alpha Jamiu Adégúnwà mo kí yín ẹ káàbọ̀ sórí ètò tí a fẹ́ ṣe lénìí ẹ sọ nǹkan kan tí ò dùn mọ́ àwa ọmọ èṣù nínú nǹkan yẹn ṣé o ní lọ́wọ́ ń bẹ̀ yẹn ká play ẹ̀ fún wọn kán lè mọ nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí. náà tó lọ́wọ́ kẹjá sọ̀rọ̀ ṣẹ́jú májì ìjà mẹ́ta náà. ok introduction náà ni mo ń sọ ká lè fi sọ nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí introduction la ṣe ń ṣe kí ni ó fa irú debate yìí Ifá ọmọ geography please máa fẹ́ jẹ́ kó introduce nǹkan tá a wá ṣe lénìí máa fẹ́ jẹ́ kó sọ fún àwọn tó ń wà nílé ó ṣe tó ní fídíò yẹn lọ́wọ́ ṣá torí mo lè fẹ́ play ẹ̀ kí n play ẹ̀ nígbà tó lè. rárá kò sí fídíò yẹn lọ́wọ́ mi nígbà by nation ẹ bá mi gbé bàbá àràbà wọlé tí wọ́n bá ti wà ní request ìsìn ẹjọ́ ẹ ṣe gbogbo ilé ni mo kí gbogbo wa lọ́kùnrin àti lóbìnrin àwòṣàkí àwà pẹ̀lú wa nínú àwọn fídíòs tí Ustaz Jamiu Adégúnwà tí wọ́n máa ń ṣe tí wọ́n fi máa ń dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ so ó ní ìkan nínú ẹ̀ tí wọ́n ti sọ̀rọ̀ bákan fi tó ta àbùkù bá àwọn ọmọ aládé so fídíò yẹn ni mo wá send sí mọ́mì wá ní àwọn máa bá wọn sọ̀rọ̀ so fídíò yẹn ló bí àjọsọyépọ̀ tá a fẹ́ ṣe lẹ́nìí kò ń ṣe debate àjọsọyépọ̀ ni because tó bá ti jẹ́ debate a máa wá winner a máa wá ẹni tí ò win so ìyẹn kọ́ la dẹ̀ bá wá a fẹ́ káwọn èèyàn kẹ́kọ̀ọ́ ní ara wa ni àti nínú tí a bá fẹ́ sọ so fídíò yẹn ń sọ̀rọ̀ nípa Ustaz Jamiu sọ wípé àwa ẹlẹ́bọ wípé mi ìfẹ́ àwọn èdè tí wọ́n lò àwọn èdè tó tàbùkù bá wa ni so wọ́n sọ tí wọ́n point ni pé a ní nǹkan tó ń guide wa pé we are the same with ẹranko pé a ní nǹkan tó ń guide wa àwọn Christian ni àwọn tiẹ̀ sì ní Bible tí wọ́n bó tiẹ̀ jẹ́ pé lọ́nà ni ṣùgbọ́n ikú tẹ̀ nìyẹn so something like that mo kàn fẹ́ ká wọ́n mọ̀ pé it's not something like that wọ́n ṣe put ẹ̀ gangan nìyẹn. so mo kàn fẹ́ kí wọ́n mọ̀ wípé in tó ń guide wa tó ju Kùránì lọ tó ju Bíbélì lọ ó wà so ìyẹn ni ó jẹ́ ìyẹn la sọ̀rọ̀ débẹ̀ so kò jẹ́ bó ṣe jẹ́ àwa fún ní topic so topic ta fún un ní òfin Allah tó ń gáìdì àwọn mùsùlùmí gẹ́gẹ́ bí tí ustaz rí nínú Islam tí wọ́n fi ẹnu báyẹn sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá so òfin Allah yẹn káwo bó ṣe stand tó kákan mú bóyá bí méjì ń bẹ àbí mẹ́ta so káwo bó ṣe lọ ìyẹn ìkan and then àti tó ń gáìdì àwọn ọmọ Yorùbá náà ní abala ẹni òfin tí wọ́n lè sọ wípé Allah ṣe so àwa náà ní tó gáìdì wa tó kún kẹ́kẹ́ ju
ntí Allah mú atari lọ́dọ̀ nínú Islam tá à ń torí ẹ̀ tẹnu àbùkù bá ìran Yorùbá kò jù bá ń lọ. bàbá àràbà ẹ mú ìtì máìkì yín sá o. now nǹkan tí ìfàmọ́ geography tí wọ́n tó ń sọ ń bì báyìí tí ó àti torí ẹ̀ ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ òun ni wípé Ustaz Jamiu Adégúnwà wọ́n fi ẹnu àtẹ́ kan ìṣẹ̀ṣe ọ̀la àìmọ̀ ni wípé ọ̀mọ̀ it's not ẹnu àtẹ́ no ọ̀mọ̀ nǹkan tí wọ́n mọ̀ tán sọ wípé a ní ìwé ọmọ kóòtù òjíire àwa ò ní ìwé tó gáìdì wa àwọn tí ẹ̀ ṣùgbọ́n táwọn Christian àti ti àwọn tó ń jẹ́ mùsùlùmí bọ̀ àwa wọ́n tiẹ̀ tún sọ débi pé àwọn wo ni àwọn tó jẹ́ pé wọ́n máa ń fìyàn rúbọ something like that Ustaz Jamiu Adégúnwà wọ́n sọ débẹ̀ àwa fẹ́ kán mú ẹ̀rí tiwọn náà wá kí ìfàmọ́ geography náà káwọn náà mẹ́rin wá tá bá wá rí babaláwo náà wọ́n wà ń bíbà tán máa bá wa dá sí nǹkan yìí tí ò ní jẹ́ àwa nìkan now ẹni 5 minutes ó dà pé àfà Jamiu Adégúnwà làwọn fẹ́ sọ nǹkan kan ẹ bá wa ṣí máìkì yín. yà mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé tóko lẹ́yìn odi àti mùsùlùmí àtàwọn ọmọ èṣù àtàwọn Christian kí o gbà bí ẹkọ àsán náà aláwọ̀kọ́ ni pé èmi ni mo ṣe ọ̀rọ̀ mo dẹ̀ fẹ́ kí mi mọ̀ bóyá ẹ máa pa comment section yẹn ni o àbí ẹ máa fi ilẹ̀ tó láwọn ọmọ aláìgbọ̀n ọ̀pọ̀ tí wọ́n bẹ̀ ọ̀rẹ́. comment section yẹn ẹ jẹ́ kí n wò tí n bá lè torí mi ṣe rí ẹ jẹ́ kí n wò tí n bá lè rí pa. wọ́n ti ń bú mi already o. ẹ má wo comment section ẹ má wo comment section Ustaz Jamiu Adégúnwà ẹ má wo comment section ẹ má tiẹ̀ wo bẹ̀ rárá èmi gan kí n wo bẹ̀ èmi ò ń wo bẹ̀. ẹ pa àwọn data nǹkan máa wò ó ẹ bá sọ fún ṣá blocking torí èmi ò ní access. ẹ má wọrí àfà Ustaz ẹ jẹ́ ká máa bẹ́tò lọ ẹ lo ìgò má wo bẹ̀ ẹ lo ìgò má wo bẹ̀ bọ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀mí bọ̀ èmi máa ṣiṣẹ́ lórí ẹ̀mí. now kò sí wàhálà aláàkọ́ èmi àti ìfàmọ́ geography lájọ fẹ́ sọ̀rọ̀ àhálà lórí pósítà any other person fẹ́ sọ̀rọ̀ bí ó fẹ́ béèrè question ni wọn ò ní contribute to anything sí tó wà ń lẹ̀ ìyẹn jẹ́ aláàkọ́ ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ èébú kò gbọdọ̀ wáyé tó bá ti wáyé tí má ti kí wọ́n ní aláàkọ́ ẹlẹ́kẹta máa kú òǹbí ni ẹlẹ́ẹ̀kẹta a gbọdọ̀ kúrò nínú tọ́píìkì tá a fẹ́ discuss mi fẹ́ ká deviate níta fẹ́ discuss ni pé mi mo ṣe prógrámù wípé àwọn ọmọ oníṣẹ̀ṣe mú èlò nìyẹn pé ẹranko ni gbogbo wọn ó dàbí ọ̀rọ̀ èébú kọ́ o ẹ má bẹ̀rẹ̀ kò ń ṣe èébú o in tí mo sọ ní fídíò yẹn tẹ́ bá lọ lẹ́kùnrẹ́rẹ́ ni pé kò sí ẹni tó máa lóun fẹ́ ṣe nǹkan tí ò ní lófin kódà ìlú tá à ń gbé ìlú ayé lófin wọ́n ní do's and don'ts ẹni tó bá ti ṣe don't yẹn ó ní jìyà tó gbọ́dọ̀ jẹ lórí ẹ̀ wọ́n á ní òkè challenges ni mo give pé mo fẹ́ ẹsẹ̀ ẹ̀fá tó fi ìjìyà ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan hàn wá nínú ẹsẹ̀ ẹ̀fá mi ìfẹ́ story o ṣe pé ìsìn kò sí ìwé kan ta lè fall back sí gbogbo òwe bàbá ẹlẹ́gbọ̀n wọn ti condemn ẹ̀ pé kò rí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ nìkan ló ṣe kí nìkan mi ò nídìí gbogbo yẹn ẹsẹ̀ ẹ̀fá tó ṣùọ̀ fún wa àtúbẹ̀rẹ̀ takúlẹ̀ eléyìí náà wọ́n ti dé. Wait, you can't just be talking like that. Ẹ lè wọ́n máa tó wá sí rẹ́kọ̀dì nígbà. Dr. Sabi, ẹ bá ń gbélé ìwọlẹ̀ àwọn kẹ́kọ̀ọ́ tó sókè gan àníìdí wọn. Gbogbo eléyìí ò sínú ta fẹ́ sọ. Ìsọyìn ló máa jẹ́ fún wa. Ẹ ní sùúrù àfà Ustaz Jamiu Adégúnwà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ by nation please by nation ẹ jẹ́ kán sọ̀rọ̀ délẹ̀. Lọ́la wọn ò ní gbà á. Àwa tí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí nǹkan tó wà ń bẹ̀ ni wípé àwọn nǹkan tí ẹ̀yin ò mọ̀ òun lẹ máa mọ̀ àfà Jamiu Adégúnwà nǹkan tí àwa náà mọ̀ yìí náà fẹ́ sọ fún wa it's not wípé ṣe lẹ lóòótọ́ ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ fún wa because òótọ́ ọ̀rọ̀ tẹ́yin mọ̀
ó lè korò lọ́dọ̀ tiwa ó tọ̀rọ̀ táwa mọ́ ó lè korò lọ́dọ̀ títí yín. àwọn gbọ́dọ̀ ṣe sùúrù ń gbà yẹn sùúrù la máa ṣe. ẹ ní sùúrù la máa ṣe irú nǹkan tẹ kọ́kọ́ sọ yẹn ń sìn wípé bóyá. kí ni ó fẹ́ fa àwọn ẹranko kí ló fẹ́ driver wa máa fẹ́ máa screen record kan máa gé screen record. àní nǹkan tó ti sọ síta ní sẹ́ẹ̀bà àní ẹja ìgbésẹ̀ ìbọ́lẹ̀ àlọ́ ti ṣe síta. aláàgùn ò lè já mi bọ́lẹ̀ bíbá. tó bá jó òun ni kó wá fèsì mi. ọgbẹ́ni lọ jókòó síbi kan jàre mama mi sọ bọ́lẹ̀ jàre kókó mẹ́ẹ̀ tó ṣe máa bọ́lẹ̀. àwọn ẹlẹ́gàn àgbà akọrù ni jàre náà. o ní kú re fún nǹkan tó sọ yẹn. ṣé ẹ lè já bọ́lẹ̀ ni èmi á lọ ẹ jẹ́ mi lè já bọ́lẹ̀ tó bá mi ní dúró. ẹ má bínú ẹ jọ̀ọ́. Jamiu Adégúnwà baba Jamiu insult lẹ jù so wọ́n ní láti correct yín lórí ẹ̀. wọ́n ti mute fún yín sà. mi sọ anything. tó bá ti wà bẹ́ẹ̀ mi ò ní dúró ẹ jẹ́ mi lè ṣe bọ́lẹ̀. Ostars hello Ostars hello. Dr. Sabi wọ́n ní kí àwọn òní báwọn ti mute fún yín wọ́n lè drop wọn fún yín sà wọ́n sáré àpàtì wa wọ́n làwọn mute fún yín so ó ti drop wọn.